A man that turned adversity into prosperity. Distinguished ladies and gentlemen, if you are still wearing your high heel, if you are still wearing agbada at this point, Tope Agbeyo, Dr. Kolade, if you are still wearing agbada, it's a criminal offense in the Federal Republic of Nigeria. Because Oja is about to take us on a musical journey. Ọjọ́ náà rí bí àná lọ́dún kẹwàá síbi ìtawà yìí. Kábíyèsí ẹ̀ṣánú ẹ̀wà ẹ̀ ṣe 20 ìbáyá. Ìdúrúkẹ́ àdókìní ẹ̀jẹ̀ gara àárọ̀. Let's go.
Èyí Ajagun ńlá Ẹlẹ́lú Ọlájúmọ̀kẹ́. Ẹni lọ́wọ́ lójú àlá tó ń lọ. Ẹni tó tẹ̀ pamọ́ sáré nítorí ọ̀rọ̀ gbogbo náà Olúwa ló wà. Onílù Àkúrẹ́ lákòókò ìbọlẹ̀ wà onílù Àkúrẹ́ ìbọlẹ̀ wà wọ́n sì bí o tó wọlé Erelu Ajagunlá ló bèrè fún o ọmọ Àkúrẹ́ ni ó wà tí ẹgbẹ́ wọ́n ti jọ ń ṣe wọ́n ti jọ ń jáde ọgbọ́n bí olórí Adéròǹkẹ́ fún ọ ibà yìí kẹ́ tó ṣe ẹgbẹ́ wá síwájú. Ẹlẹ́wọ̀n ìjọba ti ṣubú nínú Àkúrẹ́. Erelu bẹ́ tó sí ìlú Àkúrẹ́. Àdìgẹ́ ẹ̀dúró síbẹ̀ yẹn. Ẹ̀kúrú kẹrẹ̀ wá kó Erelu. Ó bẹ́ tó ìdí kúṣàjú méjì ẹ bá kúrú kẹrẹ̀ ẹ má bọ̀. Ẹ̀kú ẹ̀jú bẹ́ẹ̀ lọ́ba gbà ó. Ó lọ kó ṣàtúnwá àtẹ̀kú èyí ṣá.
Ọ̀jájá ọba fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. Mo sọ fún wa mo láyé ìjọba nífẹ̀ẹ́ ọ̀dì olórí ayé ni wọ́n ń jẹ. Olórí ayé Àkàndé. Oòduà Àkàndé. Ọ̀jájá Àkàndé ṣe bí wọ́n ní pé wọn. Àròlé lẹ́nu mọ̀rẹ́ láyé. Lónìí mo rí ìbà lọ́dọ̀ ọba tèmi àròlé Oòduà. Ọ̀jájá ọba fìdí ọ̀tẹ̀ jọlẹ̀. Ọ̀rí onílàjagun lájòyè lọ́dọ̀ yìí. Ọmọ Fádé yìí jòyè lọ́dọ̀ yìí. Sẹ́nẹ́tọ̀ Olúbí jòyè lọ́dọ̀ yìí. Àjẹkó
Bàbá adágún fẹ́rú, wà kún fọ́mọ, ọ̀tọ̀ náà fún tèmi, ọ̀tàtà àti ọ̀dẹ̀dẹ̀ mọ́ni, ọ̀rọ̀ wọ sí ní lápọ̀ ọ̀làdẹ̀ ilé ọdẹ. Alárè jẹ́ àmúwọ̀ sínú ọmọdé yọdẹ. Ìdí ni láti ibọ̀ ọ̀rọ̀kọ̀ ládẹ̀ bàbá yìí. Sọ̀rọ̀ ti pé oríwọlé ti ń gbèrè. Ọmọ àrọ́pọ̀ kan gbogbo ìkọ̀rọ̀pọ̀ òun gàràgàrà. Èdè bẹ̀ lálẹ́ ìdí àdì. Ọmọ àdè dúdú lẹ́tẹ̀kù padà àbúrò ìgbàsí. Dúdú fọwọ́ àdínkù nílòdú. Pupa wa fọwọ́ ìpupa mi lẹ́nu. Àwọn ọmọ àdá ọ̀rí ìsàlẹ̀ adé. Ní kí mú ní àdáde lòun ní. Gègèlè lé ìyá mú ní bàbá ìsú ní lọ. Ni wọ́n fi sọ pé kí n kílà gẹ́gẹ́dẹ́. Èdè bẹ̀ lálẹ́ ìdí àdè.